òkú ẹ̀rọ wọ̀ ó kí ọ babaláwo ó kí ọ gan-an ó tiẹ̀ mọ ọ̀rọ̀ gbé kalẹ̀ ìgbà míì àìmọ̀ nǹkan gbé kalẹ̀ ní máa jẹ́ kí kó bàjẹ́ irú ìpàdé báyìí sì yẹ ká máa ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan kájọ máa fi ọ̀rọ̀ yé ara wa ṣe ọ̀rọ̀ tó nírèpì yẹn ń bẹ nùwé ẹnìkan mọ̀ bí bascom ní abẹ́nìkan tó kọ báwọn bí tí Ọ̀rúnmìlà ti bá Ọ̀ṣun lódò ṣe pé bẹ́ẹ̀ náà ló ṣe bá Yemọja lódò tí wọ́n wá dọ̀rẹ́ ó ti rí kanú ìwé kan bá náà tí wọ́n sọ pé àní rape kankan ànímọ̀ kò sí ntọ́jọ́ bá nú àṣà tiwa kò sì sí nǹkan tí ọba máa bà wá jẹ́ mo yọ̀ ń gbọ́. Tó ń gbọ́ bàbá. Ó máa yàgò fún òní máa sọrú ẹ̀ bá jẹ́ pé àlejò kan ní tiẹ̀ ń sọrú ẹ̀ tí nǹkan ò yé tí ìsọmọ náà lé àwa láàmú tọ́ wọn sọ́nà pé kò rí bẹ́ẹ̀ àgbàniwọ́ náà dà yìí kábíyèsí ọ̀dàgbà tí irùngbọ̀n tó wù kí mo fi wú bẹ́ẹ̀ o ọjọ́ orí gan-an ó ti dàgbà kábíyèsí kí wọ́n máa wá fọ̀rọ̀ lọ kọ́ ọmọ tọ́ wọn sọ́nà lọ́dà kì í ṣe pé wọ́n máa wá pẹ̀lú rẹ̀ kalẹ̀ kí wọ́n máa bá ọ wí kò ní dùn mọ́ mi bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tèmi tiẹ̀ tí babaláwo àràbà Òwòrò-Ṣòkí ọ̀rẹ́ mi Awódìran tó ló sọ fún mi mo fi wá nípa ọ̀rọ̀ pé Ifá tuntun kan ń bẹ tí o fẹ́ gbé jáde ẹni mo fẹ́ sọ̀rọ̀ lé gan ẹni tó sọ̀rọ̀ yìí kò sọ̀rọ̀ débẹ̀ ṣé ẹ ti sọ yìí sẹ́yìn ni. Bẹ́ẹ̀ ni kábíyèsí. Mo lẹ gbé kà. Ibi tá a gbé kà náà ni wípé èmi ń ṣàlàyé fún wọn wípé Ifá tuntun tí èmi ń sọ kì í ṣe Ifá. Mo ti sọ tó ẹ̀ẹ̀mẹ́ẹ̀dínlógún kò sẹ́ni tó gbọ́ ohun tí mò ń wí. Mo ní kì í ṣe Ifá. Mo ní àlàyé lórí Ifá ni wípé ntí tó ń tan ìmọ́lẹ̀ sí orí Ifá ni kì í ṣe Ifá. Mo ti sọ tó ogún gbà kò sẹ́ni kankan tí ó dàbí ẹni wípé ó gbọ́ ohun tí mò ń wí. Bàbá mi mo gbọ́ yín o mo dẹ̀ lé ẹ ṣe dádì. Ta ló sọ̀rọ̀ yìí? Dúpẹ́ ló ń sọ̀rọ̀. Dúpẹ́ ni. Yà ọmọ yín ló ń sọ. Mo gbọ́ yín mo dẹ̀ ní ẹ ṣe. O ṣeun Dúpẹ́ mo gbà fún ọ. Yes sir. Má sọ̀rọ̀ rẹ lọ. Wọn ò gbọ́ mọ́ o. Professor à ń gbọ́ yín. Professor Ogunyo. Dúpẹ́ ní sọ̀rọ̀ lọ. Èmi bẹ̀rẹ̀ dádì mo bèèrè lọ́wọ́ wọn mo ní kọ́ kí Ifá tuntun yìí fún wa wọ́n dẹ̀ ní kì í ṣe Ifá pé is some other program táwọn ń ṣe ni mo dẹ̀ ní wọ́n ṣeun pé I learned something today mo dẹ̀ kúrò ń bẹ̀ orí bẹ́ẹ̀ni èmi gbọ́ yín. Inú mi dùn tẹ́ gbọ́ mi o. Ó dàbí ẹni pé ọ̀pọ̀lọpọ̀. Ifá tuntun kan ń bẹ Ifá tuntun wà. Ntí èmi pè ní Ifá tuntun kò ju wípé nǹkan tí àwọn tí ó jáde ní ilẹ̀ Yorùbá tí wọ́n bẹ̀rẹ̀ sí kọ gbogbo àwọn òǹkọ̀wé
tí ó tó jẹ́ wípé àwọn èèyàn wa náà ni tó jẹ́ wípé ń gba oko ẹrú ni wọ́n lọ sí ìlú òyìnbó wípé n tí wọ́n ń kọ wípé nǹkan ìjìnlẹ̀ náà ni tí ó jẹ́ bí ifá fún àwọn àtorin wọn ni o àti ijó wọn ni o àti gbogbo àṣà wọn ni o. Àlàyé tí mò ń ṣe nìyẹn wípé kì í ṣe ifá ti ilẹ̀ Yorùbá ti wa níbí. Mo sì kọ gbogbo orúkọ àwọn tí ń ṣe tó ti ń kọ gbogbo kíní yẹn, mo kọ gbogbo ẹ̀ sí Facebook. Mi ò fi orúkọ babaláwo kankan sí. Ṣùgbọ́n ṣé wọ́n pè ní ifá tuntun? Ifá tuntun mo pè é. Àṣìṣe ni. Kò lè sí ifá tuntun. Kò lè sí ti jẹ́ ifá tuntun. Ǹjẹ́ Bíbélì tuntun ń bẹ bí? Tàbí Kùránì tuntun? Tàbí Rigveda tó jẹ́ ìwé àwọn oní Hindu? Gbogbo àwọn ìwé mímọ́ òun àti tí wọ́n kọ́lẹ̀ àti tó jẹ́ àtẹnudẹ́nu tí ẹ̀sìn kọ̀ọ̀kan ń lò kò yé léèsì ìtọ́wà ńlẹ̀ gbọ́ jẹ́ pé àwọn tó gbé kalẹ̀ wọ́n èsè èèyàn láfẹ́ lè wí pàápàá jùlọ Ifá òòṣà ni tó lè wáyé bí èèyàn òòṣà ni tó a lè rí tuntun rẹ̀ ìtọ́wà ti dé ń di tuntun ó ti kó lẹ́sìn. Kábíyèsí kì í ṣẹ̀sìn o tí mo ń sọ yìí kì í ṣe ẹ̀sìn. Ẹ má wàá pè ní tuntun mọ́ tí mo kọ́ fẹ́ béèrè ní ǹjẹ́ ọtẹ fá gan mọyọ̀. Bàbá n ò fẹ́ tẹfá n ò fẹ́ di babaláwo nítorí ẹni tí ò jẹ́ kí iṣẹ́ mọ̀ wípé tí mo sọ wípé mo bá yín tẹ́ kọ́ wa yìí náà ó lé ní 50 ọdún. Bẹ́ẹ̀ ni. Ká ló wù mí láti di babaláwo ni ńgbà tẹ́ ti kọ́ wa ńgbà náà lèmi náà ọba ti lọ òkè tasẹ̀ tí n bá ti lọ di babaláwo ṣùgbọ́n èmi ò fẹ́ jẹ́ babaláwo nítorí wípé gbogbo wa náà kọ́ ni a gbọ́dọ̀ jẹ́ babaláwo. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bó sì ti jẹ́ babaláwo náà ṣe bí ọmọ Yorùbá ni ọ́. Kábíyèsí. Ọ̀gẹ́ mo ṣe ń sọ ẹni tí ọba mọ̀ jẹ́ kí n ǹjẹ́ ń gbọ́ mi mọ́. Mo ń gbọ́ yín bàbá. Bẹ́ẹ̀ni à ń gbọ́ yín kábíyèsí. Mo yọ̀ yìí kò tí ì ju ọmọ ọdún 10 àbí 12 lọ tí mo bá ń lọ sọ́yọ́ òun àti ẹ̀gbọ́n rẹ̀ obìnrin Mojí tí wọ́n máa ń bá mi wá sọ́yọ́. Ọ̀yọ́ ni ilé wọn bàbá rẹ̀ ẹ̀gbọ́n mi gidigidi ni táwọn ti lọ síbi àgbáre ṣùgbọ́n gbà yẹn wọ́n sì wà láyé tí n bá ń bọ̀ láti Ifẹ̀ wọ́n á ní kí wọ́n bá mi wá sọ́yọ́. Abó ti gbàgbé. Kábíyèsí. Kò sí ifá tuntun o mo fẹ́ kọ́ mọ́rọ̀ kó ń bẹ̀ kò sí ti jẹ́ ifá tuntun nígbà tí ò ti sí ti jẹ́ Bíbélì tuntun kò sí jẹ́ Kùránì tuntun kò sí ti jẹ́ Rigveda tuntun gbogbo òwe gbogbo ẹ̀sìn àwọn Japanese ẹ mọ̀ pé olóòṣà làwọn náà wọ́n lé ẹ̀sìn tiwọn wọ́n èso ń gbàgbọ́ wọn èso mọ̀lé àwọn Chinese wọ́n èso ń gbàgbọ́ wọn èso mọ̀lé àwọn India wọ́n èso gbàgbọ́ àbí wọ́n èso mọ̀lé wo India population wọn 1.5 billion China population wọn 1.4 billion wàá rò Japanese bí 300 million wo àwọn South Korea bí 300 million gbogbo wọn tí mò ń dákọ àwọn ẹ̀yà tí mò ń dákọ wọn èé ṣe onígbàgbọ́ wọn èso mọ̀lé bó gbàgbọ́ bá ń bẹ láàrin wọn tàbó mọ̀lé wọn ojú wo ń wẹ́ báyìí lọ.
àwa ẹlẹ́sìn ìbílẹ̀ ńlá pọ̀jù láyé. Àwa nìkan ni ìgbà tí ìgbà òkúkú tọ́ lọ bí òréré ọmọ ọlọ́fin, ayé kò tọ́ lọ bí ọ̀pá àbọn. Nígbà tí nǹkan ń dé lójú pé wọ́n á mú alẹ́ rú, wọ́n ń lo àlòkulò, lójú pé wọ́n ń júwe wa lọ́nà tí ò dáa. Bí a bá ń júwe wa lọ́nà tí ò dáa, ń júwe ilé wa lọ́nà tí ò dáa, àwọn oní nǹkan àwa ò ní mọ bá wọn júwe rẹ̀ báwọn. Kò sí ní tí jẹ́ Ifá tuntun o. Èyí tí Ọ̀rúnmìlà fi lé èmi Àwùṣe Àgbáyé mọ̀ sọ̀rọ̀ yìí. Kábíyèsí. Ètò Ọ̀rúnmìlà fi lélẹ̀ fún wa iná ni à ń lò. Bọ́rúnmìlà bá tún padà wá lọ́la ló kù. Kábíyèsí. Kò lè sí Ifá tuntun. Kábíyèsí, Èyí ọ̀rọ̀ tó ti kékeré wà nílẹ̀ náà là á máa gbé yẹ̀wò, ó sì pọ̀. Kò sí ìwé mímọ́ kan tó tí ń bẹ nú rẹ̀ tó 1% ti wá. Ǹjẹ́ ẹ̀ ń gbọ́ràn mi báyìí mọ́? Kábíyèsí. Bẹ́ẹ̀ ni sà, à ń gbọ́ yín yékéyéké. Ìwé mímọ́ ti wá tá à ń pè ní Ifá yìí tó ní àpólà lọ́nà 486. Tó á jẹ́ pé ìtàn tí ń bẹnú ọ̀kọ̀ọ̀kan ó jẹ́ 200. Tá a bá fẹ́ mọ iye ìtàn tí ń bẹnú Ifá, a wá mú 256, a fi multiply 800. Gbogbo Bíbélì kò tó 1%. Islam ìwé mímọ́ wọn kò tó 1%. Rigveda kò tó 1%. Nǹkan tí wa tá a gbé lọ́wọ́ ìta níyìí, a mọ̀mọ́ sóríire o àwọn ọmọ Yorùbá. Tó bá jẹ́ pé orí wa bá pé tá a mọ tá à ń ṣe, tá a fẹ́ ṣerú mọ́, tá a fẹ́ ṣe làálàá káàkiri mọ́, Ifá yìí nìkan ó tó gbogbo ọmọ Yorùbá jẹ, ó tó wá tà. Kò sí nǹkan kan, ìmọ̀ kan tí ń bẹ láyé tó Ifá. A nílò Ifá tuntun, kò sí tọ́kàn wá pẹ̀lú ẹ̀. Tí mo fẹ́ kọ́ sọ ni pé báyìí pọ̀ sọ̀rọ̀ Ifá tuntun, ṣàlàyé rẹ̀, kò sì tọrọ àforíjì pọ̀ lọ́ba ò bú Ifá o. Ǹjẹ́ mo yọ̀ ń gbọ́? Kábíyèsí. Èèyàn fi Ifá ṣe yẹ̀yẹ́ nu àgbọ́dọ̀ ṣe ìwọ ní. Ó ní ṣàwàdà o. Mo fi Ifá ṣe yẹ̀yẹ́ o. Mo fi Ifá ṣe yẹ̀yẹ́ o. Ẹ̀dùn ò ṣe ṣàwàdà o. Bọ́jà fi nǹkan wá ṣàwàdà. Nǹkan pàtàkì ní orí náà, bóyá tẹmọ̀ ìyẹn lè sọ ọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀tọ̀ ni tó fẹ́ sọ táwọn èèyàn yà síbòmíì. Ó dùn mọ́ mi tó sọ pé kò sí Ifá tuntun lóòótọ́, tó ń pè ní Ifá tuntun ọ̀tọ̀ ni, má pè ní tuntun mọ́, kì í ṣe tuntun. Àlàyé lórí Ifá, àlàyé lórí rẹ̀ nìyẹn, kì í ṣe tuntun. Kò jẹ́ tí mo fẹ́ sọ, tí ọ̀rọ̀ tí Ifá tuntun yìí lọ́ta mí gìrì tí mo fi ní ó yẹ kí n sọ sí ọ̀rọ̀ tí tẹ pè wá sí yìí. Gbogbo yín pátá, agbára Ọlọ́run àti mọyọ̀ ẹ̀ náà, ẹnìkan ò ní pòfo nú wa. Àṣẹ o. Àní rúfo. Àní ìdìbò tí ò fo. Àṣẹ. Àní ṣàwúre lẹ́yìn gbèsè.
Mo kí gbogbo yín pé ẹ ṣe púpọ̀ o. Adúpẹ́ o. Ọ̀rọ̀ mi kò jù báyìí lọ. Ẹ jọ̀ọ́, mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ bàbá Àwíṣe Àgbáyé, ẹ jọ̀ọ́. Orúkọ mi ni Wọlé Olúgúnlẹ̀. Mo wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Mo gbà fún ọ. Mo fẹ́ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ yín fún Olú tó gúnlẹ̀ yẹn gbóná. Kí ni olú tó gúnlẹ̀? Olú ọmọ, òun ló dé, òun ló ti wọlé dé ló wá gúnlẹ̀ sí àárín. A ní jẹ́ olú ọmọ. Èmi orúkọ mi gangan ni Olúwọlé, ṣùgbọ́n orúkọ bàbá mi ni Olúgúnlẹ̀. Sọ mọ̀ pé olú yẹn Ṣànpọ̀nná ní jẹ́ olú, ní jẹ́ olúwa. Bàbá ọ̀yẹ̀. Ṣànpọ̀nná ní jẹ́ olúwa. Ẹ dákun ẹ bá ń fi ọwọ́ òsì yín kanlẹ̀ kẹ́ fi kan orílẹ̀ mẹ́ta. Bàbá ọ̀yẹ̀. Àṣẹ bàbá mi Àwíṣe. Ló gúnlẹ̀ Ṣànpọ̀nná. Àfún bàbá o. Ní jẹ́ olú, kò sólúwa kankan bì kan. Tí wọ́n pè lólú, wọ́n gé olúwa, wọ́n gé kúrú. Ṣànpọ̀nná ní jẹ́ bẹ́ẹ̀. Ẹ ṣé Àwíṣe. Bá a sọ̀rọ̀ rẹ lọ. Ìbéèrè tí mo fẹ́ béèrè ò ní wípé mo ti ka ọ̀pọ̀lọpọ̀ ìwé yín, mo ti kà á, mo dẹ̀ fẹ́ kí yín. You have lived a legacy that will outlive you. So there is no doubt about that. Ìbéèrè tí mo fẹ́ béèrè ni wípé ǹjẹ́ ó ṣeé ṣe kí èèyàn tẹfá kó má ṣe babaláwo? Tàbí ṣé ó pọn dandan pé ẹni tó bá tẹfá ó gbọ́dọ̀ ṣe babaláwo? Rárá. Àbọ̀rúbọ̀ ẹ̀ kábíyèsí sá, ẹ jẹ́ kí n dá wọn lóhùn, ẹ jẹ́ kí n ràn yín lọ láti dá wọn lóhùn. Ta ló ń sọ ta ni yẹn? Ta ló sọ̀rọ̀ yẹn? Olórí apènà ló sọ̀rọ̀ láti London. Ẹ jẹ́ kí Àwíṣe dáhùn ẹjọ́. Wọ́n ṣàlàyé fún kí bàbá máa ṣàlàyé fi yẹn kéré sí bàbá láti ṣàlàyé. Ẹ jẹ́ kí Àwíṣe dáhùn ẹjọ́, ẹ má bínú. Ẹ náà ẹ sọ̀rọ̀ ẹjọ́. Ẹ ṣeun. Tẹ́ẹ̀rí èèyàn lè tẹfá kọ́ mọ̀ sí babaláwo dáadáa téèdì sìn náà. Ẹ jẹ́ ń fún ẹ ní àpẹẹrẹ kan. Ní nǹkan bí ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sẹ́yìn, obìnrin kan ó jẹ́ lọ́ọ̀yà ní Atlanta. Tó bá pè mí pé òun ní kánsà níbi ọmú òun, wọ́n wá sọ fóun pé tóun bá tẹfá òun ò ní kú. Ó ló ti dé stage 4. Tẹ́tẹ̀ sọ fóun pé òun ò lè ju ọdún kan lọ tóun ó fi kú. Kí n dákun, kí n wá tẹ òun nífà. Ọlọ́dà, nǹkan dáadáa ni. Ṣùgbọ́n kò sí dánilójú o pé tó bá tẹfá ò ní kú o. Èmi tí wọ́n tẹ̀ ọ́ fà gan, wọn mọ̀ bóyá wọ́n dọdún kan. Ṣùgbọ́n ntẹ́mi máa ń sọ fún àwọn èèyàn lédè ìbò, ẹ jẹ́ n sọ lédè ìbò. Mo máa ń sọ fáwọn èèyàn pé what we are doing in Ifá is not magic. I mute ẹjọ́. But sometimes it works like magic. Tí mo sọ fún mi. Ó ní kí ẹ sáàmù lọ sí kí n tẹ onífà ọjà ẹ bóun bá tiẹ̀ kú kò ṣe nǹkan kan. Wá lọ́dà. Ìgbà yẹn Nàìjíríà mo máa mú yàn lọ láti tẹ̀fá. Mo bá mu ní ó bẹ́ẹ̀ ni wọ́n sì jẹ́ ọwọ́ ọkọ̀ báyìí àti mo fojú kàn án kò lè dárìn dáadáa mọ́. Ó ti gbẹ́ tó làbásá lọ. Ní abájọ wọlé làbájọ wọ ọkọ̀. Gbàtà dé Èkó kò lè dìde mọ́ lórí ìjókòó ibi tó gbé jókòó sí. Wọ́n bá gbé wheelchair wọ́n fi gbé jáde. Gba wọ́n gbé jáde tán kò lè rìn mọ́, kò lè ṣe kán. Mo bá
ní kí wọ́n gba ambulance bá gbé lọ sílé ọmọ mi Ọlábísí ní Èkó a bá fi ambulance gbé lọ ọbẹ̀ àwa lọ sọ́yọ̀ ńjọ́hun ìwọ Ọlábísí tára obìnrin bá dáa ni o tó gbé wá o tó bá tó jẹ́ pé ó lè máa rìn díẹ̀ tí ó bá lè rìn Èkó náà ni ò dúró sí o gbòdìjọ́ kejì ìyẹn bá gbé dé wọ́n ní ó sá sọ pé dandan bóun bá kú sí Ọ̀yọ́ kí n ṣeun síbẹ̀ làbá gbé làbá tẹ̀ ń fa sọ̀rọ̀ tán níbi aago 12 mo tó bá da aago 4 o àwọn tá a bá tẹ̀ nífà wọn ó jò káàkiri àdúgbò Akéìtàn ní ilé tèmi wà ibi tó tún kàn là ń pè ní Ìṣẹ̀kẹ̀ ó jò lọ lé ọba Akéìtàn àti à ń pè lálákéìtàn ó jò lọ lé Elépè ọba Elépè Ìṣẹ̀kẹ̀ ó jò lọ lé Olúwo Akéìtàn àtolúwo Ìṣẹ̀kẹ̀ gbogbo èèyàn bá kálukú ti wọṣọ dáadáa tí wọ́n rà gbà wọ́n délé àwọn bíi mélòó kan tí wọ́n wá táwọn náà wá ẹni tí wọ́n wá tẹ̀fá wọ́n ti dáṣọ wọ́n ti wọ̀ ọ̀nà olù ti dé tẹ́gbọ́n bẹ̀rẹ̀ sí lùlù ẹni tí ò ti lọ tẹ́ jẹ́ pé àmúru bí kámọ́ lápá mo lẹ́sẹ̀ lé parí oru rẹ̀ òun náà dáṣọ lọ́ba wọṣọ ní bá ń dó gbogbo àwọn òpin kí ló dé irú kí lèyí kí má fa ọ̀rọ̀ ògùn lọ ọdún 10 rẹ̀ kò kú a tó bí ọdún 12 tó lò sí láyé àgbàlagbà sí ní tẹ́lẹ̀. ọ̀yáwó mi dádì ọ̀yáwó mi. ọ̀rántí rẹ̀ bí Ifá ṣe jẹ́nu májíìkì ní Ifá kìí ṣe májíìkì á pè ní májíìkì ṣùgbọ́n ọmọ ń ṣiṣẹ́ bíi májíìkì ẹni tó bá lè èmi ò ní nǹkan kan míì tí èmi tí mo rótì Ifá lèmi rótì jọ mo dáyé ọ̀sẹ̀sẹ̀ mẹ́rí ẹ jẹ́ ká mójútó nǹkan wa mọ́yọ̀ mo ṣe ń gbúrò rẹ̀ inú mi ń dùn nípa iṣẹ́ àkàdá tó ń ṣe ṣùgbọ́n má fi kàntàkàntà kún wo Ifá tuntun kan bẹ́ẹ̀ níbì kan má tún sọ bẹ́ẹ̀ mọ́ ò sì Ifá tuntun kan níbì kan èyí tó ti wà náà ni tó ti pọ̀ tó jẹ́ pé èyí tó ti tá rántí mọ́ táwọn bàbá wa ìyá wa tí wọ́n ti lọ tí wọ́n gbé lọ sí òde ọ̀run kò níye èyí tó tún kù nílẹ̀ yìí tá a bá pé ká kọ gbogbo ẹ̀ sínú ìwé tí ìwé kọ̀ọ̀kan jẹ́ bí ẹgbẹ̀rún ojú ìwé á sì rí ẹgbẹ̀rún bíi 10 rú ẹ̀ àwọn ọmọ bó ṣe jẹ́ o tí wọ́n ń pè ní Ifá yìí o kò sí irú rẹ̀ ní ayé rí tó bá jẹ́ pé àbámọ̀ bẹnu àtẹ́lù tá à ń mójú tó ó tó wá jẹ́ ó tó wá tà títí ayé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Bàbá Àwíṣẹ ẹ má bínú pé mo kọ́ tì ẹ lo àkókò yìí láti bá àwọn babaláwo tí wọ́n ń ṣe àlùpàídà ìkan lára àwọn bàbá gbogbo wọ́n try láti correct kẹ bá wọn wísà ẹ ṣe. ẹ jọ̀ọ́ bàbá mi Àwíṣẹ Adéyínká ló ń sọ láti Brazil sà Adéyínká sà. Adéyínká mo gbà fún ọ. ẹ ṣé bàbá mi ẹ ṣé bàbá mi kẹ tó dá Olúgúnlé lóhùn àwọn ti Brazil wọ́n ní kí n máa kí àwọn náà wà lórí ètò yìí gbogbo àwọn Brazilians náà wà ń bẹ̀ àwọn náà ń gbọ́ adúpẹ́ ẹ ṣe ń lọ wọ́n wà wọ́n ní kí mo fẹ́ kẹ́ bá kí wọn kí n dẹ̀ sọ nǹkan díẹ̀ fún wọn ní èdè tiwa níbí báyìí pé ẹ̀ ń kí wọn mo fẹ́ kẹ́ ẹ kí wọn kí wá sọ fún wọn pé ẹ̀ ń kí wọn torí orúkọ yìí. gbogbo yé o ọmọ Alákétu ọmọ Alákétu ìbá ìtò
ọmọ alákẹ́tù báyìí kì í lẹ̀kẹ̀ ọmọ a sì pé ọyàn ènìyàn a sì pé Ọlọ́run olówó alákẹ́tù rè fara yín mọ́ra bàbá ò fara yín mọ́ra ẹ̀gbọ́n ò fara yín mọ́ra àbúrò fara yín mọ́ra olówó alákẹ́tù rè fara yín mọ́ra. Mo kí púpọ̀ mo yìnyín títí ẹ̀yin tẹ́ wà ní Brazil ẹ̀yin tẹ́ wà ní Cuba ẹ̀yin tẹ́ wà ní Trinidad and Tobago. Trinidad and Tobago nìkan ni wọ́n ti sọ ẹ̀sìn wa di official religion láti 1981. Wọ́n yẹ kó jẹ́ official religion Nàìjíríà wa ní Benin Republic ní Togo Republic ní Ghana ṣe mọ̀ pé Ghana mílíọ̀nù 4 lọ́mọ Yorùbá ti bẹ Ghana kì í ṣe àwọn tó ṣòwò lọ o àwọn tó ṣòwò lọ kí mò ń sọ o àwọn tí wọ́n ń gbé bẹ̀ ní Ghana ìlú Yorùbá tí ń bẹ nínú Ghana jẹ́ bí 300 ìlú kékeré ìlú ńlá tí wọ́n pín wọn mọ́ gbà tí èbódé tí wọ́n ń pínlẹ̀ fúnra ara wọn ni wọ́n pín wọn mọ́ Ghana